bísí láì rábànà ọlọ́run ọba. ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lórúkọ lọ́run ọba sáàtì mi. kì í jẹ́ máa ṣeré mi Àyìndé ọmọ aládìkú. ibà baláwùsà tí kì í tó máa ṣeré. ibà nábì Muhammad aṣáájú gbogbo akọ́yìndé bàbá Fati mọ́tà mi. ẹ̀jẹ̀lẹ́ mi dèrú ìpàkọ́ ara mi o. èrò 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 àtàtà. ẹ̀jẹ̀lẹ́ mi dèrú ìpàkọ́ ara mi o. èrò 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 àtàtà. ìlú kábíyèsí ọ̀bẹ̀lẹ̀ ipò àfíjú ọba ti fọlá rírà. ìlú kábíyèsí ọ̀bẹ̀lẹ̀ ipò àfíjú ọba ti fọlá rírà. ibi àjọ̀dún ìgbàpọ̀dé tọdún yìí lọ́ládé 2022 tó tún wọlé ìlú kábíyèsí fọlá rírà. àdúgbò fọlọ́ ọ̀hún ọba tó láyé àdúgbò tẹ ìtúsójú àmì o. àdúgbò fọlọ́ ọ̀hún tèyí bá wà láyé àdúgbò fọlọ́ ọ̀hún tó sójú ẹ̀mí o. October 31st ó bẹ̀rẹ̀ kájọ ṣe ọdún méje gbáko ni ó gbà wá o. October 31st ó bẹ̀rẹ̀ kájọ ṣe ọjọ́ méje gbáko ni ó gbà wá o. èrò àtàtà ayé ń bí o èrò àtàtà. ẹ tẹ̀lé wá débẹ̀ ká lọ́jọ́ jẹ̀gbádùn o. gbogbo ènìyàn gidi gbogbo ènìyàn gidi ẹ bá wá dé pàkó ká sọ ṣàjọyọ̀ ọdún tuntun. ìlú ìpàdé lọ́rọ̀ dọ́gbàgbà o ìgbàgbọ́ lọ́mọdé lágbà ẹ̀jẹ̀ ti gbọ́ o. àwa lọmọ ajílẹ̀ láìsọ̀ ọmọ ajífọ́ ọjọ́ gbogbo dàbí ègbì. nígbàgbọ́ màsálílẹ̀ ọmọba. ìlú kábíyèsí aláìlọ́wà ọba àbúyẹ kíni mi àdìsá ó àdìsá mi àdìsá dìmọ́lá. adéoyè yẹlẹ kejì àdìsá ó ẹlẹ́yìn ipò mi àdìsá ó. ògìjẹ máa dùn wọn onímọ̀ onílọ́kọ̀. ògìjẹ máa dùn wọn ọmọ òní ìlọ́kọ̀. ìlọ́kọ̀ ọmọ àrẹlù o. àdìsá mi kàdé pẹ̀lú oyè kábíyèsí ẹlẹ́yìn kó. ìgbàkódé 2022 o. wọ́n ké sónílé wọ́n ké sàlejò kó wá bá wa ṣe. gbogbo ọmọ ìgbàkó pátápátá látọ̀yọ́ lé títí débi kíbi délùú Áfíríkà o délùú òyìnbó. ọmọ ìgbàgbọ́ jẹ́ nira o à ń pèrè ara wa. ìgbàgbọ́ dé tọdún 2022 ìyá ara ọ̀tọ̀ ní. ètò ìkówójọ Àyìndé Ọlọ́ládé lóríṣiríṣi kájọ fojú kọ́ra tọmọdé tàlágbà tọmọ ìgbàgbọ́ tó ń bẹ nílé lóko kájọ ṣe. gbogbo Nàìjíríà lápapọ̀ Benin Togo Ghana dé Côte d'Ivoire pẹ̀lú Burkina Faso Niger dé Cameroon gbogbo Nàìjíríà pátápátá gbogbo ìlú òyìnbó lápapọ̀ ẹ wá bá wa ṣe o. kọ́ni kálukú wá sílé káfojú kunra wa
mi ọmọ pàgó ni mí àṣìwọ́ náà ọmọ pàgó gidi nìyẹn. lábẹ́ kábíyèsí ọba wa kábíyèsí ọba bàbá ọba àdìsá olùgbà ìpẹ́. ọpẹ́ pàtàkì lọ́wọ́ alájí mi alájí ìmọ̀ mi ọmọ jagun adébáyọ̀ mi alágbẹ̀gbẹ́ ọmọ ìlú ìpàpọ̀ ní tìlé toko mo kíyè o bàbá wa adébáyọ̀ mi adébáyọ̀ jagun ó kú iṣẹ́ ọpọlọ ìlú náà máa dàrú mùsámi o mùsámi ìlú náà máa bàjẹ́ mùsámi o ìlú náà máa bàjẹ́ sámi ìlú náà máa bàjẹ́ sámi o. Àyìndé kọ́mándà exponent mi Àyìndé rìn. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ tí mi bá àmúdáde dògún. Alága ọmọgbẹ́ ọmọẹgbẹ́ ìpapọ̀ ní sẹ́ńtà tó bá nílùú Tógó. Ẹ tọ́jú Mọ̀ṣúdì ní ọmọ sọ́sọ́. Mọ̀ṣúdì ní àgbẹ̀dẹ. Igbákejì alága. Ìpapọ̀ déjì sẹ́ńtà nílùú Tógó. Ẹ bá ń tọ́jú bàbá wa Sànúsí alága ńkọ́ Sànúsí. Ẹ bá mi tọ́jú alájà o. Ajá Màríkísù mi Ògúntadé. Ògúnbọ́lá mi ọmọ sunsun. Ìyá àpapọ̀ ní Tógó yóò ṣe. Ẹ tọ́jú Wàsíù mi ọmọ lọ́lá. Ìfábùnmí mi alága ọ̀rọ̀ ní Tógó aláfẹ́. Ẹ tọ́jú bàbá mi Malam Sálámì mi. Olóko ńláyà Dáfíù mi akọ̀wé ẹgbẹ́ ọ̀dẹ́ ní Tógó mi ọmọ sunsun. Mùsílíù Sàlámù nǹkan alága kọ́mítì ní Tógó nǹkan Táyé Lolú mi Ògúntadé nǹkan. Tálẹ́ ní tọ́rọ ìníṣẹ́ Àyìndé kọ́mándà bẹ́ẹ̀ bá ń gbọ́ omi Àyìndé Sẹ́líkà Fújì Mr. Fújì ní sọ̀yí ọlọ́lá o. Mr. Fújì ní sọ̀yí ọlọ́lá o. Mr. Fújì ní sọ̀yí ọlọ́lá o. Àyìndé Sẹ́líkà Mr. Fújì ní sọ̀yí ọlọ́lá o. Kọ̀mpọ́sà lóbìnrin Àyìndé kọ́mándà kọ̀mpọ́sà Ràṣídì mi Ògúnbọ́lá Starlife Fújì ọmọ òpapọ̀ omi ẹ̀kọ́ ni ó ní kí n gbogbo òpapọ̀ aláwùmọ́yà rábí sẹ́lí aláwọ̀ ọmọdé wàsáìdì sáadà àti nàbí Muhammad aláwùmọ́yà rábí sẹ́lí aláwọ̀ ọmọdé wàsáìdì sáadà àti nàbí Muhammad.